I want to expose how Iyabo Ojo has been destroying a lot of people. I want you to listen to this video. Listen to it. Cyberspace, control Leo, Emma Bob. I'm so part of the video, and you can call me But how are you doing? I was doing my own show, Jeje. I think this was 2018 or 2019 or 2020 or 2020, maybe 2018, 2019. Emma will show you. What go show you? Emma go. She show you on the 30th of January this year. Gbogbo gba to she show you heavily pregnant. Okay. Òkété tó máa kú fọ́tayọ̀ tí yẹ máa mọ̀ sàrí ẹ̀ ó accept wípé mo wà heavily. But kí ni Iyabo Ojo àti Esabod sọ fún yín? Kí ni Iyabo Ojo àti Esabod sọ fún yín? Kí ni Gistlover sọ fún yín? Ẹ máa gbọ́, ẹ máa gbọ́. Lóyún kò lóyún yẹn ò mí ní pé bóyá ó máa jà bóyá ó máa báyé àwọn èèyàn jẹ́ or not. Nítorí pé wọ́n fẹ́ gba donation. Wọ́n fẹ́ gba ransom lọ́wọ́ mi. Àìsanwó mọ́ǹsìn ló fàtáyé tí wọ́n fi ń bàjẹ́. Owó tí Lizzy Anjorin ò fún wọn mọ́ London Gistlover làwọn rí bí ká ní pé Lizzy ń ba yé àwọn jẹ́. Ẹ gbọ́ mi. Ó ní mo so this show should be around 2020. Ṣé mo ti di speaker bí? Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Pé ọmọkùnrin yẹn ní frosta. Ọmọkùnrin ó jẹ́ ènìyàn kan tó jẹ́ pé onísùúrù ènìyàn ni. Ó pọ̀ ọmọkùnrin kan ní frosta. Ọmọkùnrin yẹn jẹ́ onísùúrù èèyàn. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kò ń ṣoní wàhálà. Àwọn torí pé Lizzy Anjorin olójú kòkòrò lè wọ̀ bíà oníjẹkújẹ. Ó fẹ́ dó ẹni ẹlẹ́. Ṣé gbọ́? Wọ́n ní mo fẹ́ dó 419. Ẹ má gbàgbé pé bólórí burúkú Dorcas ọmọ Adéyínká tí ìyá ẹ̀ máa mọ sàárè ẹ̀ bó ṣe parọ́ mọ́ mi pé mo fẹ́ dó afọ́jú tó lórí burúkú Dorcas tó máa mọ sàárè ọmọ ẹ̀ tó ń padà lọ dó afọ́jú. Ṣé rí ibi tí mò ń lọ ẹ máa wo fídíò yìí. Ẹ má gbàgbé pé ọmọ afẹ́ Iyabo Ojo ń donate sí page Dorcas àsàtìgbà tó ń ṣe ṣòye má gbọ́ lọ. Lizzy má ti jẹ sọ̀rọ̀ ẹ o mò ń bọ̀. Ṣé ẹ gbọ́ bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́yàn nítorí pé ẹ gbọ́dọ̀ sanwó fún Gistlover. So torí pé tẹ bá ti ń di ilé owó tẹ fẹ́ san fún Gistlover àwọn ilé tí máa sọ fún ẹ pé àwọn ń bọ̀ fún ẹ o àwọn ń bọ̀ fún ẹ o àwọn ń bọ̀ fún ẹ o. Ẹ jẹ́ ká lọ sínú main show tá ń lọ. Inú main show tá ń lọ lélẹ̀. Tọ́ síbẹ̀ farabalẹ̀. Tọ́ síbẹ̀ farabalẹ̀. Ó níbi tí mò ń lọ. Ṣé rí ẹ̀yin tẹ́ ń ralẹ̀ lọ́wọ́ mi. Ẹ̀yin ni mo ní show yìí fún jù lálẹ́. Ẹ̀yin tẹ́ ń ralẹ̀ lọ́wọ́ mi. Àtẹ̀yin tẹ́ ń ṣe project ní Nàìjíríà. Ẹ̀yin ni mo ní message fún jù. Ẹ já yọ gbó show yìí. Wọ́n máa ń já kíní yẹn já pọ̀ mọ́ra wọn ni. Inú bí ní pọ́blẹ́mù. Tó tó ń dùn pọ̀. Ẹ lẹ́sìn kẹ́ gbọ́ show yìí. Ẹ jẹ́ ká fi joyè Queen Mother. Ẹjọ́ kò bọ́ sí Iyabo Ojo náà ni. Kò ní dáa fún gẹ̀ẹ́jì láyé. Ayé gẹ̀ẹ́jì ti bàjẹ́. Tí ó fi kú ti pé ó lè. Ó ti múlẹ̀. Ó ti lọ gan. Ṣé Iyabo Ojo ti disappear ni? Ẹ máa gbọ́. Oníyàbò Ojo bá lónìí. Èmi ni mo ní Iyabo Ojo lọ nexa. Ẹjẹ́ mo ní Iyabo Ojo sálọ. Àná. Èmi mo declare Iyabo Ojo wanted. Ó tún change voice mi. Lédè change voice. Ilé ilé tó ṣe ń para dáadáa. Ẹ bá wa pa àwọn ará Ìkìrun jàre. Ẹ má gbàgbé pé orí burúkú tí bàbá ẹ̀ ṣe rè. Àwọn àfáà náà, àfáà Òsèní olórí burúkú tó ti mọ sàárè ọmọ. Ẹ máa gbọ́ bí tá ń lọ. Ṣé Iyabo Ojo ti disappear ni? Ọmọ ẹ̀ mọ̀. Ẹ̀yin èèyàn ṣé Iyabo Ojo ṣì wà láyé? Ẹ̀yin èèyàn ṣé Iyabo Ojo ṣì wà láyé? Ṣé Iyabo Ojo ṣì wà láyé? Torí mi ò rí pé Iyabo Ojo wà láyé mọ́ o. Iyabo Ojo ò sí ilé ọmọ ẹdìyẹ dàgbà. Ẹ wo bí gbogbo Nàìjíríà bó ṣe tòrò bó ṣe tùbà tó túṣẹ. Ṣé ṣó yìí là ń wá? Iyabo Ojo bá wà lé very soon. Ọmọ ẹ ti gba Canadian passport fún rà. Ọmọ ẹ̀ náà ti sí eré. Ó ní Iyabo Ojo dà. But àbí Iyabo Ojo wà. Iyabo Ojo ń ṣe dáìpà lọ́wọ́. ẹwà nísìnyí láti máa béèrè.
yóò tètè ya wèrè. ṣé lè la fẹ́ play lálẹ́ ó dùn ó ní ìta fẹ́ play ewu la fẹ́ ṣe òun náà ni ilé náà la fẹ́ play. ẹ lè rí ẹ̀yin tẹ́ ẹ ti kú sáyé ṣé òbò kírun ṣé ò wà láyé ni ìwọ tó ti kú láti 1960. Góòdì. Àárí. Àwọn áùsẹ̀tì ni wọ́n ra góòdì fún ọ. Àárí àwọn. Àwọn akéwì lọ́fíìsì mi ni. ẹ̀yin ò lè rí òbò kírun Ìyábọ̀ Òjó ẹ̀yin tẹ́ ń gba donation tọ̀ síbẹ̀ ẹ̀yin tẹ́ ti kú láti 1960 olórí burúkú awáyé má ṣe rere ó ṣe bẹ́ẹ̀ dèkù láṣẹ lọ́rùn ẹ̀ka olórí burúkú alákìsà ó lé ọlẹ́ ó ṣe bẹ́ẹ̀ déètì ó wọṣọ ti sọ́rùn olórí burúkú amúrọ̀bà donation jọ ilé ìkọ́ ni mo wá fún lálẹ́ yìí. Ọ́fíìsì ẹ. Rí etí mo ná sí ibẹ̀ ni. Àárí kí ni pangolo Fáráò. ó lè rí fílẹ̀ fi pangolo Fáráò ilé ìkọ́ ni. Ìgbóòlù Fáráò tó kó síbẹ̀ kí n Àwọn ọ̀rọ̀ yẹn dùn, àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ sí máa ń dùn gan-an. ẹ̀yin èèyàn ibi tí mò ń lọ lélẹ̀ ẹ lísìn kẹgbọ́ ọ̀rọ̀ yẹn máa ń dùn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ sí máa ń dùn listen to me kéèyàn tó lè sọ̀rọ̀ tó máa dùn ẹ́ ẹni tó máa sọ̀rọ̀ tó máa dùn ẹ́ ẹni ó gbọ́dọ̀ jẹni tó ní lárí jù ẹ lọ ó gbọ́dọ̀ jẹni tó láṣọ jù ẹ lọ ó gbọ́dọ̀ jẹni tó ní ẹ̀ṣọ́ jù ẹ lọ ká ló fẹ́ bá wa jí àwọn olórí burúkú wọ̀nyí lójú oorun kan ti kú sáyé ibi tá à ń lọ lélẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ti dìpọ́tù ẹ̀ wálé láti Canada. Ó fi tọ́ra písà. ilẹ̀ gbọ́ tó sọ wọ́n ti dìpọ́tù ẹ̀ wálé láti Canada ó lọ fi kíra fisa fi búrò Gistlover mọ́ Kádíjà Òsénì ṣoríṣòyìn fàájì ló bá dé ó kọ ohun mi sọ pé mo máa ń derive joy láti lè jẹ́ káyé mọ̀ pé lórí burúkú ẹ̀dá tó ti sìnkú àwọn ọmọ Ìyábọ̀ Alice Ojo àti Elizabeth Adéọlá Ọbánlá àti wọ Kádíjà tó bòkẹrùn Kádíjà tó Òsénì Kádíjà orí burúkú tí bàbá ẹ ṣe rè tí kankan nínú àwọn ọmọ bàbá ẹ ò ṣe ní láàrí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tú àṣírí Ìyábọ̀ Òjó lálákọ̀ọ́kọ́ olórí burúkú ní Ìyábọ̀ Òjó ṣe rí gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe ń rìn kiri yẹn irọ́ ni gbogbo ẹ̀ bá dé àwọn fídíò tí Ìyábọ̀ Òjó ti yà sílẹ̀ Ìyábọ̀ Òjó ń play fún yín Ìyábọ̀ Òjó ò jẹ́ nǹkan kan nínú ayé ẹ gbàgbé gbogbo ọ̀rọ̀ Canada kò ṣe Canada ẹ gbàgbé ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo pọ́n lọ ya pálí ẹ rí pé ibi tí Ìyábọ̀ Òjó desperate tẹ́bi padé ó tún ya ojú bèbí onírọ́bà síta fún yín ẹ má fọ́ àwa lẹ́rìí tá a máa gbé wa bí bá ń gbé kinní yẹn wá ẹ má gbọ́. Èyí ó mọ̀ pé kí ni máa tán wọn. Ige là ń ná ṣẹ́ni tó ń ná ké ní ẹ́stéètì ó mọ iye ké tó o máa ná kó o tó lè ní ẹ́stéètì láyé ẹ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ fíìsà yẹn èèyàn mélòó ló bìlíìfù o ẹ̀rí ló wà níbí ẹ̀rí ni mo gbé síbí on a good day ó kọ̀ ohun mi kí n fi owó àti Ìyábọ̀ Òjó ṣẹ̀sìn àtọ̀bá ńlá ohun mi kí n fi gbogbo yín ṣẹ̀sìn tó bá jẹ́ pé mi ì tí wọ short nika ṣe fídíò ọba ńlá máa ti sọ pé ọmọ òun ní kánsà lẹ́sẹ̀ mi ìwà ẹsẹ̀ ọmọ ọba ńlá ló ń jẹrà sórí evidence ló wà níbí báyìí sórí evidence ló wà níbẹ̀ máa gbé jáde tí gbogbo yín máa wò yìí tó bá yẹ kí n gbé súnmọ́ máa gbé súnmọ́ ẹjọ́ ẹ̀yin èèyàn ṣó possible kọ́mọ Yorùbá nọkè kọ́wọ́ dẹ̀ má ti tẹ̀ èho celebrity inú èmi àti Ìyábọ̀ Òjó ta lẹ rò pé ó nọkè inú èmi àti Ìyábọ̀ Alice Òjó ta ló nọkè láàrin èmi àti yín let's be sincere for the first time ẹ jẹ́ ká sòótọ́ ẹ wo bí Nàìjíríà ẹ wo bí ìlú ṣe tutù kò sí jà kò sí wàhálà ẹ̀yin èèyàn láàrin èmi àti Ìyábọ̀ Òjó lálákọ̀ọ́kọ́ Ìyábọ̀ Òjó ò níṣẹ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì Ìyábọ̀ Òjó ń bá wọn ṣe blue film allegedly ẹlẹ́ẹ̀kẹta àǹtí mo sún tẹ bá ń wò mí mò ń bọ̀ ẹ jẹ́ ń ṣe tán màá explain ọ̀rọ̀ tìyẹn jẹ́ ń ṣe show mi dé level kan mò ń bọ̀
ẹlẹ́ẹ̀kẹta ẹ bá wa béèrè pé iṣẹ́ kí ni Ìyábọ̀ Òjó ń ṣe. Dísù ẹ má kọlu nǹkan o dísù dẹ̀ ni o yeyeyeyeyeyeye dísù ni o epo wọ́rọ̀ tọ́mọ lẹ́nu o on switch ó yẹ pa ogbó èsì ẹ pa ogbó èsì ẹ pa ogbó èsì ó dry látàrọ ẹ pa ogbó èsì ẹ pa ogbó èsì ẹ̀yin èèyàn mi lọ́wọ́ èsì inú ọ́fíìsì jẹ́ni ẹ̀rẹ̀ try ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó talẹ̀ rò pé ó nọ́ke tẹ bá rántí nígbà tó lọ sí Tanzania ìkan nínú àwọn artist tó lọ sí Tanzania ṣé mọ̀ kán dá padà ní point of entry wọ́n ní pé visa tí ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin ṣe wọ́n ní fake ni gbogbo yín lẹ rántí ìgbà yẹn ta ló rántí tí gbogbo wọn fi ń tú àṣírí ara wọn pé ńgbà táwọn dé airport àwọn tún owó míì san ẹjọ́ inú Lizzy àti Ìyábọ̀ Òjó tó operate Gistlover tó jẹ́ pé tí Gistlover bá bá yín sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ló máa bí àlẹ́ náà lé yín ta ló lè nọke nínú Lizzy àti Ìyábọ̀ Ìyábọ̀ fúnra ẹ̀ ike ní mi wà ní ti ẹja máa gbọ́ lọ ẹ máa gbọ́ ẹja gbádùn ṣó yìí èmi ti gbẹ́rìí tèmi wá ṣé Ìyábọ̀ Òjó tó jẹ́ pé kò sí ohun tí ò lè mu Ìyábọ̀ Òjó olè ọ̀lẹ Ìyábọ̀ Òjó alápá má ṣiṣẹ́ èmi ni máa lọ sí Canada lọ ṣe ọmọgọ̀ àbọ̀múgọ̀ mi ò ti ní wáṣẹ́ agbálẹ̀ ńgbà tí mo wà ní oyún gan bí mo ṣe dé Amẹ́ríkà mo ní kàn bá mi wáṣẹ́ mo ní kàn bá wáṣẹ́ gbéyàgbéyà wọ́n ní mi ò wà training mo ní ẹ bá wáṣẹ́ cleaning bí mo ṣe dé Amẹ́ríkà èmi ni màá jókòó èmi Lizzy túrà tí mo fi wà ní oyún ṣé mo mí sí ọjọ́ kan mi ò ṣe polówó ọjà mi gbogbo bí mo ṣe bímọ tán ṣe sí ẹ̀sì fún mi ọjà Lizzy gbogbo yẹn ṣe lè tó ọjà Lizzy Ìyábọ̀ olè amúrọ̀bà olòṣì olórí burúkú ọmọ na illegal diwe Ìyábọ̀ Òjó no Ìyábọ̀ Òjó no illegal diwe Ìyábọ̀ Òjó no fi dùn mí ní wáyé tì Ìyábọ̀ Òjó tán rẹ́pù lọ́mọdún 4 Ìyábọ̀ Òjó tó sọ pé ojú bàbá ọmọ òun làwọn olè 80 ti bá òun sùn ẹ jẹ́ ká máa gbádùn ṣó yìí para ọ̀tọ̀ kó síbẹ̀ kí o ti wá sí ìgbà ọ̀rọ̀ yẹn dùn àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ sí máa ń dùn gan-an. bí ẹlẹ́ fún àwọn ọmọ. Allahu Akbar Allah. Ìyábọ̀ is very long time associated connected with card scammer boys in UK and Germany mi ní wáyé tí Ìyábọ̀ ló pe ló fi dá halẹ̀ ẹ rí pé Nàìjíríà nísinmi ni látijọ́ ta ti kóòtì Òjó òsínlé ọmọ ẹdìyẹ dàgbà Òjó òsínlé ìjọ ilẹ̀ ti gbọ́ pé àwọn èèyàn tún ti kú ìwọ náà wá bí yé tọ́jà ivu ọ̀bẹ ṣé Ìyábọ̀ Òjó tó lọ gbé bèbí onírọ́bà tó ń gbé jáde nu láìlọ́n tí wọn mọ̀ pé àwọn ti gbé kámẹ́rà ṣé ní gbogbo fídíò tó ń ṣò yẹn àyálẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ ilé. wọ́n ti dìpọ́tù ẹ̀ wálé láti Canada ó lọ fi ìtura físà fi ó mọ̀ pé kéyìn o ike ní máa ń dá o. múlẹ̀ màmá ó ti múlẹ̀. ó mọ̀ o ike ní máa ń ná o nítorí ti dìpọ́tù ẹ̀ nìyẹn o kò wá ní jẹ́wọ́ ó lóyìnbó ń wo aago owó o. because they bought this with fraud card. fraud card ṣe ti gbọ́. Kádíjà Hùsẹ́nì orí kórí burúkú bàbá bẹ́ẹ̀ lọ́nà mi orí kó o ti ṣòfò gbọ́ ọmọ tó tara ẹ̀ jáde tó o bá tiẹ̀ wo ti ara ẹ̀ ó yẹ kó o wo àwọn ọmọ ẹ̀ ó rò pé ókè ó rò pé àwọn ọmọ ẹ̀ ò gbọ́ Yorùbá ṣé o rá àwọn ọmọ tó gbọ́ Yorùbá tó máa fi kú gbóná pa àwọn ọmọ ẹ̀ mọ́ ẹ lójú wọn wo ṣó ẹ̀ ṣé o mọ̀ pé ó lówó ṣé o mọ̀ pé ó tálíkà bẹ́ẹ̀dẹ̀ tó ṣe lọ́dún yìí ó rí donation gbà Elizabeth Adéọlá ọba ńlá sórí gbogbo orí burúkú tẹ̀ ń ṣe àwọn tó máa pa àwọn ọmọ yín lójú ẹ̀mí yín tẹ̀ ń tírèlì kalẹ̀ wọ́n ń gbọ́ gbogbo ṣó yín kí ni mo sọ fún yín wọ́n ní sórí gbogbo ṣó tẹ̀ ń ṣe
ẹ rò pé yín blackmail ẹ rò pé ń ṣòṣì àwọn ọmọ yín àwọn tó máa fi ẹ̀mí ọmọ yín tọrọ lójú ẹ̀mí yín tẹ́yìn máa fi ráre kú wọ́n wo show yín. ẹ rántí máa kan tó kọ́ hòtẹ́ẹ̀lì sílé ṣàbẹ́kìtì tó ń gbé l'Amẹ́ríkà ẹ má gbàgbé pé ọmọ ọ̀yọ́ ọmọ bàbá ẹ̀ tó máa ń lísìn sí online dáadáa ló lọ pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn Fúlàní ló pa máa yẹn yes or no. sórí tá bá rí ọmọ tó dáa bàbá àtìyẹ ẹ̀ gbọ́dọ̀ dáa wọn ò ní láti sọ fún wa pé olórí burúkú àáfà àti kabọ̀dí àwáyé má ṣe rere bàbá ẹ nílùú Kírun ìyẹn Hamzatu Hosseini kò dìgbà táyé bá sọ fún wa pé olórí burúkú ni bàbá ẹ kò dìgbà táyé bá sọ fún wa wípé 419 ni bàbá ẹ. Ìyábọ̀ Òjó ti jẹ́wọ́ ó ní bàbá òun rapist ni ó ní ó ń ṣe drug ó lámrọ̀bà ni ó ní kò sí nǹkan tí bàbá òun ò ṣe. Ìyábọ̀ Òjó tún jẹ́wọ́ fọ́dà ó ní ìyá òun ó ní 30 years ló lò lọ́gbà wèrè. Sórí gbogbo yín tí ayé ìyá àti bàbá yín ò da dandan lẹ máa wábì kan connect mọ́. Sórí wọn tí ayé ìyá àti bàbá ẹ bá da ó lè connect máwọn ọmọ táyé ìyá wọn àti bàbá wọn ò da yes or no. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tán sọ allegation yìí ṣé ẹ gbà wọ́n gbọ́ abẹ́ mọ̀ pé irọ́ náà wà dátògò kiri fẹ́rí ẹ wo bó ṣe tó ó ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́dún ìkórí aṣọ wọ̀ kò rí nǹkan kan wọ̀ ó wà ní land of opportunity orí burúkú ti kọlù ọ̀rọ̀ tán sọ yìí ẹ̀yin èèyàn mi ẹ máa bọ̀ on a good day kò yẹ kí n fi hàn yín máa fi hàn yín ẹ jẹ́ n play ẹ̀dẹ́lẹ̀ kí n wá fi hàn yín fraud card náà fi. ẹ jẹ́ kí n play ẹ̀dílẹ̀ ẹ bá mi bèèrè lọ́wọ́ Kádíjà pé ṣé bàbá ẹ̀ ṣó fìyàn ṣògùn owó àbí kò fìyàn ṣògùn owó ìyẹn olórí burúkú Hamzatu Hosseini nílùú Ìkìrun bàbá ẹ̀ máa ń fa àwọn ọmọ kéékèèké ṣògùn owó ni àtúbọ̀tán àwọn ọmọ tí bàbá ẹ̀ fi ń ṣògùn owó ló dé bá Kádíjà ní Kádíjà òfin ní lárí ẹ lọ wo bọ̀bọ̀ tó dictate robot ẹ lọ wo èjì bọ̀bọ̀ yẹn ọdún mélòó ni Dangote ọdún mélòó ni Lizzy fi ju Kádíjà lọ ọdún mélòó ni Aṣabikiri gbà lọ́wọ́ Lizzy ọdún mélòó ni Tọ̀síbẹ̀ Fìgbẹ́rẹ́lé ló gbà lọ́wọ́ Lizzy ẹ lọ wo life gbogbo wọn ẹ lọ wo wọn ẹ lọ wo gbogbo wọn. Do you know why I want to debunk their lies? Mo fẹ́ fi wọ́n ṣẹ̀sìn pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ jọ̀ọ́ nígbà tí Lizzy lọ bímọ sí Amẹ́ríkà ṣó drag Ìyábọ̀ Òjó ẹ fún mi lẹ́dà kan tí Lizzy lọ drag nígbà tí Lizzy bímọ sí Amẹ́ríkà gbogbo lifestyle ọmọ tí Lizzy bí àkọ́bí Lizzy ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ọjọ́ kan tí mo fi ọmọ mi lọ fi ń búlì àwọn èèyàn nítorí donation ẹ wá bá mi wá èèyàn kan bí Ìyábọ̀ Òjó ní film industry both English and Yorùbá tí wọ́n máa ń fi ọmọ wọn lọ kọlù àwọn èèyàn nítorí àti gba donation ẹ sọ fún mi ẹ má gbàgbé pé olórí burúkú àwọn ọmọ tó jáde lára Ìyábọ̀ Alice Òjó tí Ìyábọ̀ Òjó máa mọ sàárè wọn ẹ má gbàgbé ayékáyé ayé òfò táwọn ọmọ yẹn gbé ẹ má gbàgbé pé tí ò bá sí Ìyábọ̀ Òjó Mohbad máa wà láyé ìyàwó Mohbad máa ti lóyún àti bímọ sí London ọkọ ti bímọ sí Canada yes or no ẹ̀yin èèyàn ẹ bá mi wò ó ní ọjọ́ wo ni Lizzy ti ṣe nǹkan ẹ má wà wọn lórí burúkú yìí o èyí òkú mọ́ṣúárì ọmọ Ìyábọ̀ Òjó ó ti gba Canada citizen ó ti gba Canada passport kí Lizzy lọ síbẹ̀ mo kọ́kọ́ fẹ́ rí Ìyábọ̀ Òjó nínú estate yẹn excuse me yẹn ti pọ̀ jù mo fẹ́ rí document ilé Ìyábọ̀ Òjó àmì bó tiẹ̀ jẹ́ bungalow tó fogún ara ẹ̀ kọ́ mo challenge Ìyábọ̀ Òjó bó jẹ́ bungalow mo fẹ́ wo bungalow tí Ìyábọ̀ Alice Òjó tó fi ogún ẹ̀ kọ́ ẹ má gbàgbé wípé mi ò tọrọ bárà bí Ìyábọ̀ Òjó ẹ má gbàgbé gbogbo nǹkan tó ń lọ ní life ọmọ Lizzy Anjorin Lizzy ò gbé síta rí o torí pé Lizzy ò kì í ṣe olórí burúkú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó ẹ wá dúró àwọn celebrities tó ti bímọ sí Amẹ́ríkà tọmọ wọn ti bímọ sí Amẹ́ríkà ǹjẹ́ gbọ́ nǹkan kan rí ẹ ní gbọ́ torí olórí burúkú ní Ìyábọ̀ Òjó tó ti mọ sàárè ọmọ àtàwọn ọmọ ẹ̀ ṣe rí
àṣírí Ìyábọ̀ Òjó tẹ́ ń rí nísìn bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣe láti ilẹ̀ nìyẹn bó ṣe ń ṣe nìyẹn. Now ẹ̀yin tí a fẹ́ ṣẹlẹ̀ ṣe rí ilé ayé yìí ẹ ṣáà máa bá mi bọ̀ mò ń bọ̀. Kí n jalè ti pẹ́. Kí ni yẹn ti mọ́ lá. Ó ti ń jalè ti pẹ́ Lizzy ló ń jalè yẹn o mo gbọ́. Ara Ó ti ń jalè ti pẹ́. àǹtí mi ní ike ló máa ń lò power guard ló máa ń lò kí ni yẹn ti. Ṣé ẹ̀yin ò lè fún wa lẹ́rìí irọ́ tí Lizzy ń pa ni tí Lizzy bá àlẹ́jẹ̀ yín ó máa mẹ́rin wá kí ló dé pé gbogbo ọ̀rọ̀ tí kò sí ẹ̀rí kankan kí ló dé pé gbogbo ọ̀rọ̀ títí yín Ìyábọ̀ Òjó ń jalè agbẹ́bi tó ti fòkú Mohbad gba donation wa àṣírí dẹ̀ wà wípé Ìyábọ̀ Òjó ló ń chat àwọn èèyàn London Gistlover tó dẹ̀ happy àlẹ́nu ọ̀nà lé wọn abẹ́ ẹ fún wa you see when you are ẹ fún wa evidence because ṣe tẹ́ ẹ bá fún wa evidence ẹ máa dẹni olórí burúkú níwájú àwọn èèyàn ni ẹ máa gbọ́ lọ. mọ̀lá ọ̀nà fi báànù ẹ̀ káàkiri ọ̀nà fi dìbọ́ọ̀tì ẹ̀ wọ́n fi báànù ẹ̀ ní gbogbo àgbáyé wọ́n máa báànù èèyàn tó bá ti jẹ́ pé o lè yan. ó wá ń da Nàìjíríà láàmú ìgbà tí ó lè fò kiri. ti báànù èèyàn ní Canada. ok mi mò ń dá yín láàmú kì í ṣe ẹ̀yin lẹ fẹ́ gba ransom ok I don't know ok a ṣẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ni mo ń gbọ́. Amẹ́ríkà UK ó lè affect gbogbo visa yẹn wọ́n lè mọ́ fún yàn visa mọ́ láyé orí tó bá ti tẹ ilé yẹn sí wọ́n ti pé wọ́n ti báànù ẹ̀ ń bí orí àwọn kinní yẹn wọ́n máa ń já kinní yẹn já pọ̀ mọ́ra wọn ni inú fi ní pọ́blẹ́mù. ló bá dùn pọ̀ ẹ jẹ́ ká fi joyè Queen Mother. ẹgbẹ́ jọ. ikú gbóná ló máa pa gbogbo yín ẹ jẹ́ kí n sáré disgrace Ìyábọ̀ Òjó láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ kí n disgrace Ìyábọ̀ Òjó láàrin ìṣẹ́jú lálákọ̀ọ́kọ́ pálí ọmọ mi lélẹ̀ ẹ ti rí pálí ọmọ mi lélẹ̀ orí online la wà pálí ọmọ mi lélẹ̀ pálí Florida lélẹ̀ pálí Florida ẹ jẹ́ kí n disgrace wọn láàrin ìṣẹ́jú kan níbo ni kíní àwọn ilé wa pálí Florida rè ẹ ti rí ẹ̀yin ará Amẹ́ríkà bóun kọ́ rè pálí Florida nìyẹn ẹ jẹ́ display ti tèmi kọ́ má fi lè mú kọ́ má fi lè report wa pálí tèmi rèé ẹ ti rí fọ́tò mi so ṣẹ́rí pálí ọkọ mi bóyá ẹyọkàn méjì ló wà níbí ẹ mọ̀ wọ́n tẹ́ kí pálí mi pọ̀ báyìí ìdí tí pálí mi ṣe pọ̀ tó báyìí ẹ rí pé níwọ̀n lélẹ̀ tán ṣe gbà máa open ẹ̀ fún yín níwọ̀n rí ẹ rí pé níwọ̀n lélẹ̀ ẹ rí pé níwọ̀n làwọn ilé mú bọ̀ ẹ rí pé níwọ̀n lélẹ̀ ìdí tí pálí mi ṣe tètè máa ń tàn ẹ máa rí nísìn ẹ máa bá mi wò látọ̀ọ̀kan pálí mi lélẹ̀ ṣe ti rí ẹ máa wò ṣe bẹ́ẹ̀ rí stamp nínú ẹ̀ ṣe rí stamp nínú ẹ̀ ẹ rí pọ́n sáìn síbí fíìsà ìlú kan rèé ńlọ ẹ rí pọ́n sáìn sínú ẹ̀ eléyìí ó kùn ẹ máa ka iye tó kùn bẹ́ẹ̀ o wọ́n ti sáìn síbí stamp wà lókè ẹ rá another stamp eléyìí free eléyìí free ẹ rí pé stamp wà nù eléyìí stamp wà lápá báyìí ìlú ńlá lélẹ́yìí látọ̀ọ̀kan gbogbo yẹn mọ eléyìí náà ẹ rí stamp another visa ṣe ti rí stamp another visa another stamp free ẹ rí stamp so nínú gbogbo eléyìí sìn mẹ́ta péré ló free níbí bá so ẹ ti rí another one another one another one ṣe rí bí stamp ṣe bàjẹ́ ẹ rí bí stamp ṣe bàjẹ́ visa wà níbí or stamp wà níbẹ̀ àwọn kìíní lélẹ̀ àwọn Kuwait àwọn Muslim country wọn lè ẹ bí stamp ṣe wà níbí báyìí ẹ rí bí stamp ṣe bàjẹ́ Brazil lélẹ̀ èyàn ará Brazil àbí visa yín kọ́ rè stamp tún lélẹ̀ stamp rèé another visa rèé lúwo tún lélẹ̀ ok ok eléyìí mo fi ń lọ Paris eléyìí mo fi ń lọ sí kinní eléyìí free ẹyọkan tó free bí rèé another visa ẹ jẹ́ kí n wọlé ok ok another visa ẹ̀yin tẹ́ nílùú yẹn ti rí látọ̀kan
pẹ̀lú stamp bó ṣe bàjẹ́ another visa ẹ ti mọ ibi tó jẹ́ nbọ another visa ẹ ti mọ ìlú tó jẹ́ so eléyìí ti tán mo fẹ́ fi níwọ̀n hàn yín ṣé èmi náà mo tún lélẹ̀ èmi tún ni ẹ má gbàgbé méjì eléyìí òun la fi sẹ́gbẹ̀ẹ́ bí ó má dàá pa rìpíìtì méjì eléyìí lélẹ̀ báyìí ẹ ti rí òun lélẹ̀ báyìí ẹ ti rí méjì eléyìí lélẹ̀ ẹ jẹ́ n kà fún yín ẹ jẹ́ n kà fún yín this is 2 this is 3 this is 4 this is 5 this is 6 ó likely kí tọkọ mi kan wà ńbẹ̀ so méjì rẹ̀ 2 3 4 5 6 so àti wo méjì yàbí àti wo méjì papọ̀ ẹ̀kan so ẹ jẹ́ kí n tún wà another one ẹ jẹ́ n tún wà ẹ jẹ́ n fi hàn yín kó má dà pé ẹ ní rí mi látọ̀kan ẹ rí pé passport mi ni ẹ ti rí látọ̀kan ńbọ̀ ṣe rí pé ó ti wà fill up ṣe rí pé ó ti fill up ṣe rí pé ó ti fill up ẹ gbó fill up gbogbo ẹ fill up àtòkè àtilẹ̀ ṣe rí pé ó ti fill up ẹ jẹ́ kí n wọlé okay ṣe rí another visa ṣe rí pé ó ti fill up another visa ṣe rí pé ó ti fill up ṣe rí pé ó ti fill up ṣe rí pé ó fill up ṣe rí pé ó fill up ṣe rí pé ó fill up another visa ẹ pa àwọn Germany rè okay ewu làwọn ilé okay àwọn ti France ẹ rí bóyá fill up ẹ rí bóyá fill up another visa ẹ rí gbogbo kẹ́ bóyá fill up ẹ rí bóyá fill up ìwọ lélẹ̀ ẹ ti mọ̀lú tẹ́lẹ̀ jẹ́ ẹ rí bí stamp yẹn ṣe fill up ẹ rí bóyá fill up ibi by free eléyìí free stamp wà níbí stamp kan wà níbí eléyìí free eléyìí free eléyìí free eléyìí free another stamp wà níbí ẹ ti rí eléyìí free eléyìí free ẹ jẹ́ ń gbé yín lọ sí another one ẹ ti rí nígbà now ó dáa pé níwọ̀n làwọn ilé ó dáa pé níwọ̀n làwọn ilé ṣé mi lélẹ̀ ok èmi tún lélẹ̀ níwọ̀n tó ṣe ń ṣe fún wa rèé sìn níwọ̀n tó ṣe ń ṣe fún wa rèé jẹ́ o láwọn iṣu èlé wọ́n iṣu èlé ní jẹ́ ọ̀nà iṣu èlé wọ́n ṣẹ̀ṣẹ̀ iṣu èlé níyẹ̀ yìí méjì ni mo iṣu níyẹ̀ yìí mo ń bọ̀ kí lẹ rí ń bì báyìí now ṣe rí nǹkan tẹ́ ẹ rí ẹ jẹ́ kí n cover kí n fi hàn yín kẹ́ wò gbà tó máa tán kí n dẹ̀ forúkọ yẹn hàn yín ẹ má wọrí ẹ jẹ́ kí n fi ọdún tó máa tán hàn yín ọdún wo lẹ rí tán ló máa tán yìí ọdún wo lẹ rí tán máa tán yìí ok kó má dàí pé ẹni ẹlẹ́ni ló ní mò ń bọ̀ kó má dàí pé ẹlòmíì ló ní mò ń bọ̀ ẹ ṣáà máa wò bẹ́ẹ̀ ọdún wo lẹ rí tán ló máa tán yìí ọdún wo lẹ rí tán ló máa tán yìí 2028 ok mò ń bọ̀ kó má yẹ pé fíṣẹ́ ẹlòmíì mo fi hàn yín kó má yẹ pé fíṣẹ́ ẹlòmíì mo fi hàn yín orúkọ wo lẹ rí tó wà ń bẹ̀ yìí orúkọ wo lẹ rí tó wà ń bẹ̀ yìí ìyẹ́ wo lẹ rí tó máa tán yìí ṣe ti rí ó yẹ pàtẹ́wọ́ fún Lizzy ẹ pàtẹ́wọ́ fún Lizzy ó ní bẹ́ẹ̀ mi ṣe mi kèmí tí mo gbọ́n ìyẹ́ ò lẹ́rí tó máa tán yẹn ìyẹ́ ò lẹ́rí tó máa tán ìrọ̀lẹ́ ọ̀pá ẹ jẹ́ ká bọ́dà ẹ̀yin tẹ́ máa ń sọ pé you don't need to bother ẹ̀yin lẹ máa ń bá wọn gbé fake news kiri jù ẹ̀yin lẹ worst jù láyé ẹ̀yin lẹ worst jù nílé ayé ẹ̀yin tẹ́ máa ń sọ pé you don't need to show ẹ̀yin lẹ in fact ẹ̀yin lẹ ti bá wọn gbé fake news kiri ẹ̀yin lẹ ti kọ́kọ́ believe nílé ayé ẹ̀yin yìí ẹ jẹ́ kí n wá UK síta okay Instagram let me show them. ẹ̀yin lẹ worst jù nílé ayé
ìdé ní ti ṣe ẹni tí ó ní rọ nìyín ẹ̀yin lẹ máa ń gbé fake news jù kiri òun rèé mo bọ̀ ẹ ti rí yẹ wo lẹ rí ẹ ti rí ẹ ti rí ẹ ti rí ẹ̀yin lẹ máa ń gbé fake news jù ẹ̀yin Ìyábọ̀ mo kàn mọ́mọ́ fẹ́ bojú ẹ jẹ́ ni sórí mo tún ti lọ gbà another one ṣe rí inú eléyìí ni mo ti ń fi Canada hàn yín bọ̀ ó ti tán pálí ti tán this is another one eléyìí inú eléyìí mo ti ń fi Canada hàn yóò ti tán bóyá wà yìí gbọ́ another new one rèé another new one òun lélẹ̀ àbí new passport kọ́ new one ní o new passport ẹ wo ó ti tán bó ṣe wà yìí ẹ wo stamp ẹ jẹ́ kí n wo ẹ máa bọ̀ ẹ tún wá wo eléyìí ẹ wá wo UK mi ẹ wo time tó máa tán ẹ máa bọ̀ ẹ̀yin olórí burúkú ẹ wò UK mi rè kí lẹ rí ń bí ń bọ̀ o ń bọ̀ UK mi rè ń bọ̀ mo ṣáà ń bọ̀ ẹ ó dàn máa bọ̀ pa UK mi rè yí ẹ̀ wo ló máa tán yìí yí ẹ̀ wo ni UK yìí máa tán yí ẹ̀ wo ló máa tán ẹ lè bá mọ̀ pé tèmi ni òun rèé òun rèé ń bọ̀ òun rèé àbórúkọ mi kọ́ rèé tí orúkọ mi kọ́ rèé àbí òun kọ́ rèé ń bọ̀ òun kọ́ rèé yí ẹ̀ wo lẹ́rí tán ló máa tán yìí àwọn olórí burúkú torí mi kí ń pariwo tí n bá ń travel àbí òun rèé ẹ ti rí yí ẹ̀ yẹn ẹ ti rí àwọn olórí burúkú olòṣì torí mi ti ń pariwo kẹ́rí bí lọ dúró dè mí Ìyábọ̀ Ògún ló máa fẹ́ jẹ́ wẹ̀ tọmọtọmọ ẹ̀ Ògún lákàyé ló máa fẹ́ jẹ́wọ́ Ìyábọ̀ Alice wẹ̀ tọmọtọmọ ẹ̀ ọdún mélòó mo sọ fún yín pé mo ní UK òun rèé pálí mi ni ẹ ti rí picture bẹ́ẹ̀ ẹ ti rí picture mi bẹ́ẹ̀ ẹ wò picture mi rèé àbí kì í ṣe picture mi òun rèé picture mi rèé ń bẹ̀ ẹ jẹ́ n tún yọ fún yẹn wò irọ́ ti bà tí wọ́n jẹ́ wò òun rèé èmi tó jẹ́ wípé wò àbí picture mi kọ́ rèé ń bẹ̀ picture mi kọ́ rèé ń bẹ̀ ṣé picture mi kọ́ àbí kì í ṣe background UK ni. Ìyábọ̀ ó máa mọ sáré gbogbo ọmọ tó tara ẹ̀ jáde wo ó ti kún mo tún lọ gbà mí do you know why I have so much passport because I travel a lot stamp in stamp out òun ló jẹ́ kí títọ́kọ́ mi rèé tí mi ò bá ṣe mistake àti dáàdì gangan tí ẹ̀ sí bí gan ṣé mi mo wá ní mẹ́fẹ̀ẹ̀fà yìí ni lúwo ló tún wà nú ilé lúwo rèé físà lúwo tún lè lè. mo tún lọ gbà mí ó ti tán torí mi ti ń fi hàn yín pé mo ń travel bá mi tọ́jú ilé máa fún dáàdì àbí ẹ ṣáàrí pálí mi ò kí ń pè kò ń pè yí ẹ̀kọ́ tó tán a dẹ̀ ń travel lójoojúmọ́ so èmi mo gan mo ní mẹ́fẹ̀ẹ̀fà mo rò pé tọkọ mi wà ń bẹ̀ ni o ẹ wò èmi rèé 1 ẹ ti rí èmi rèé 1 okay tí ọba lélẹ̀ Nigerian passport ọba rẹ̀ so pálí tó wà níbí báyìí 1 3 4 5 márààrún yìí kò sí kankan nu wọn tó pé èyí ẹ̀ kó tó tán yìí tí mo gbà ní ọdún yìí méjì tí mo gbà ní ọdún yìí ó ti tán mo tún lọ gbà mí ó ti tán méjì tí mo gbà ní ọdún yìí ó ti tán as a matter of fact ní Nàìjíríà tí mo wà yìí VIP ní mi tí ń bá wọ ẹni immigration office wọ́n ti mọ̀ mí ojú tì yín àbójú òtì yín ojú tì yín àbójú òtì yín ojú tì yín àbójú òtì yín ẹ wo new passport tán ṣẹ̀gbédé méjì rèé new passport tó ṣẹ̀ṣẹ̀ dé eléyìí new passport rèé àbá sọ pé this is new passport méjì yìí new passport ní òun rèé àbí fọ́tò mi kọ́ ló wà ńbẹ̀ yìí ṣé mi kọ́ rèé new passport dẹ̀ ní another new passport òun rèé
new passport méjì mo ti bẹ jẹ tán wo òun rèé fọ́tò mi tún rèé mo ti bẹ jẹ tán ẹ mú details mi tó bá wùn kẹ́ fi ṣe kò sí tí n bá ń lọ Canada mo ní flash drive gbogbo yín lọ́wọ́ tí n bá ń lọ gbogbo olú tí n bá lọ mo ní flash drive gbogbo show tẹ́ ṣe fún mi mo ní gbogbo petition yín lọ́dọ̀ ọlọ́pàá mo máa ń kó sínú ẹrù mi in case tẹ́ bá fẹ́ report mi màá lè jẹ́ kí ọlọ́pàá màá lè jẹ́ kí ọlọ́pàá America bí UK àbí anybody mọ̀ pé blackmailer ni ṣé dọ̀kásì tó wà ní wanted list ní Nàìjíríà mo máa ń kó document gbogbo yín máa ń kó rin ni òun rèé bóyá wà mí rò pé gbẹ tí ìpọ́dún márùn ó ti tán mo kàn fẹ́ disgrace yín ó ti pẹ́ tẹ́ ti máa ń sọ mo kàn fẹ́ káyé mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni gbogbo yín olè ni yín ẹ fẹ́ fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn lẹ ṣe máa spread the fake rumor shame on all of you olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sáré gbogbo ọmọ tó tara ẹ̀ jáde àtọ̀bálẹ̀ Elizabeth àti gbogbo yín àti aṣábírí kiri gbogbo yín tẹ́ máa mọ sáré àwọn ọmọ yín tí mi ò bá ní físà àbí ẹ rò pé dùnnú ni ìbànújẹ́ ni fún yín gbogbo ayé ti mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni yín lọ́jọ́ kìíní àná èyí tẹ́ wá ralẹ̀ lọ́dọ̀ mi tẹ́ ní ẹ àwọn family member yín kan I don't allow your family member ìwọ ló ralẹ̀ lọ́wọ́ mi ni wọ́n kó wá wọlé bí mo ṣe wà yìí olórí burúkú ẹ̀dá ní Ìyábọ̀ Òjó ti mọ sáré gbogbo ọmọ àtọmọ ọmọ ẹ̀ first thing tí Ìyábọ̀ Òjó máa ṣe ni pé ó máa report àwọn èèyàn sí embassy and Ìyábọ̀ Òjó let me tell you something sórí ipò mi nílùú Nàìjíríà kò lè jẹ́ kẹ́ ní ìlú kankan kó deny mi ipò mi nílùú Nàìjíríà I own an estate not just one not just two not just three and apart from that I have properties outside this country hello inú ló kó ẹyẹ ń gbé if I decide not to show off tí mi mo ń travel out mo ń lọ ó wù mí mi fẹ́ travel mi fẹ́ fi jẹ́ kẹ́ mọ̀ ó ti Ìyábọ̀ ìwọ ni kó fún wa ní proof jáwọ́ hospital document ibi tó ti gbé bèbí oníke olóṣì olórí burúkú olè obokirun ìbànújẹ́ ló jẹ́ fún bàbá ẹ nínú kòtò olórí burúkú Hamzat Hosseini ìbànújẹ́ ló jẹ́ fún bàbá ẹ pé ó ṣẹ̀ sí lórí cyberspace yìí ọ̀rọ̀ wo ló fẹ́ jáde lẹ́nu ẹ̀yin olórí burúkú atọrọjẹ ẹ̀yin àtòbòjẹ ẹ̀yin olóṣì ọ̀rọ̀ ló fẹ́ tó fẹ́ dùn èmi ó mọ̀ pé tẹ́ bá ń parọ́ èmi máa fi ń rẹ́rìn ó rí mo máa ń lù yín ní àmà lórí mi ó rí mo máa ń lù yín ní àmà lórí èmi nínú mi dùn jù kò tí bá lọ Canada gbogbo document gbogbo show tẹ́ ṣe fún mi máa mú dání well translated sínú flash drive gbogbo paper yín gbogbo petition yín pẹ̀lú orúkọ yín ni máa ń kó dání kò sílùú tí mo ń travel lọ mo máa mú flash drive dání gbogbo fídíò tẹ́ ṣe fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe dá sọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ I can decide that I don't want èmi ò like show off yan mi pé Ìyábọ̀ Òjó tó ìgbẹ́ ìdí mi olórí burúkú ní Ìyábọ̀ Òjó you don't understand olórí burúkú ní Ìyábọ̀ Òjó because I don't show off because this is my let me show you this I will show you this with dates let me show you this mo tún rúùtù ìrìn mi gan ẹ̀ẹ́dẹ̀ mọ̀ mo rúùtù ìrìn mi jẹ́ ò tiẹ̀ níjọ́ iná inú fídíò wo ló wà náà fóònù ló wà lónìí because I don't show off does not mean pé ìwọ Ìyábọ̀ Òjó o lè máa ṣorí burúkú bí kò máa spread the fake lies ìwọ ló ń fi àwọn ìran ẹ gba donation àwa ò ń fi àwọn ọmọ tí wá gba donation àdẹ́ ń fàyè wá gba donation because I don't show off ó ti yẹ ta ni mo fẹ́ show off fún mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi o mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi mi mọ̀ bóyá lè máa ń fi déètì hàn kíní ni ẹ máa bọ̀ mo rúùtù rìn mí gan ni báwo mo ṣe lè wo details bí báyìí báwo mo ṣe lè wo details yìí
ṣe pé Samsung ló máa fún mi ní details bí ó ti yé onda okay okay ibo ni mo ti máa tẹ̀ okay okay ṣé ìgbà tí mo lọ trip ṣé mo fi hàn yín ìgbà tí mo lọ trip ṣé mo fi hàn anybody ìgbà tí mo lọ trip ṣé mo fi hàn anybody àbí ṣe economy ló máa wọ̀ náà máa gbé ẹ báyìí ṣé mo fi hàn yín and this is recently ẹ máa bọ ẹjẹ fi hàn yín ṣé mo fi hàn anybody mo dẹ̀ rúùtù rìn mi ni mo kọ́kọ́ lọ sílùú kan within wa níbí báyìí mo ṣe travel mo dé padà ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ you guys will poke her she will bring evidence you also be the one saying why alólórí burúkú ni wọ́n ẹjẹ́ mò ń bọ̀ ẹjẹ́ ń fele hàn yín ẹjẹ́ ń fele hàn yín ẹjẹ́ ń fi hàn yín ẹ wò mo wà within ẹ wò ń bọ̀ ẹ wò ẹ máa wo bíbà mo lọ sí támàkì bíbà ẹ wò ẹ máa jẹ́ káwọ́ bóyá máa rí mo lọ sí támàkì bíbà yìí ẹ ti rí àbí èèyàn ní travel ló máa gba bí ẹ̀yin olórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ wò because I decide not to post ó ti yé ẹja wo déètì rèé ẹ wò déètì rèé ẹ ti rí within ni mo dẹ̀ wà tí mo fi travel within ni mo wà tí mo fi travel ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ because I don't want people to know anything about me does not mean pé ìwọ Ìyábọ̀ olórí burúkú tó máa mọ sáré ọmọ ẹ tó ń fi ìgbésí ayé ẹ gba bára you are not doing well Ìyábọ̀ òṣì ló ń ṣe kó ṣì lọ orí burúkú lọ ẹ kó ṣì kó fò lọ àbí recently kọ́ ni last week kọ́ lélẹ̀ ọjọ́ ọlọ́ọ̀dí 18 Ìyábọ̀ Òjó olórí burúkú ni àwáyé ó ti rò pé bóun ṣe ti bà mí lórúkọ jẹ́ tán ti competition tán ti ṣe gbó èmi dẹ̀ ń travel lójoojúmọ́ but I decide not to mi ti ẹ̀fẹ́ sọ fún anybody but èyí ò bò kírun yẹn mo kàn fẹ́ káwọn ará kírun mọ̀ pé olórí burúkú Hamzatu àáfà bẹ́bò olórí burúkú àáfà tó ń fa àwọn ọmọ òkókó ṣògùn owó tó ń fa àwọn ọlọ́mọ ṣe èpè ẹ ti ń ja òbò kírun ìyẹn lèmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ because mo ní long trip kan nínú ọdún yìí mo ní long trip mo wá kẹ́kẹ́rẹ́kẹ́ nígbà táwọn bu tán ló wá sáré travel mo sì travel recently Lagos State gan kọ́ ni mo gbà lọ mo sì travel recently less than 10 days ago mo sì travel mo kọ́kọ́ lọ I should show you two on IG okay let me show you Big Remy let me show you torí mi ìfẹ́ kẹ́ ẹ mọ̀ kọ́kọ́ ń pa mi ó ti yé àwọn olórí burúkú pàtàkì àwọn ọmọ òfò àwọn ọmọ òṣì àwọn ọmọ ọ̀yà let me show you guys on Instagram Ìyábọ̀ olè Ìyábọ̀ amúrọ̀bà olè sí àbórí támákì kan lélẹ̀ àbẹ́ni tó fẹ́ wọ ẹkọ́nọ́mì náà máa fi VIP kìíní gbé sí ṣé ẹni tó fẹ́ wọ ẹkọ́nọ́mì náà máa fi kìíní gbé òun rèé I didn't post it does not mean pé you don't understand ẹ máa wò lọ àbí iṣẹ́ ẹkọ́nọ́mì tó bá wọ ẹkọ́nọ́mì wọ́n á gbé wọ nìkan síbi ẹ ti rí and check out the date look at the date September 18 òun rèé mò ń bọ̀ láti ibì kan ni mo dẹ̀ gbàbẹ̀ fóun tèmi ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ kankan má dẹ̀ ṣe show ẹ̀ ní mọ̀ má ṣe show ẹ̀ ní mọ̀ ìfẹ́ àṣẹ mo máa make sure pé mi ò pa show jẹ́ rárá kẹ́tì ẹ̀ má bàa mọ̀ pé mò ń travel kẹlẹ lọ́bì kankan mọ́ kẹlẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olè ọ̀lẹ èyí olórí burúkú òkú mọ́ṣúárì yẹn náà ó ń sọ̀rọ̀ nípa sunflower àti flower vase ìwọ tó ń tọrọ fáwọn olórí burúkú ọmọ tó ti mọ sàárè wọn ìwọ tó ń tọrọ jẹ ó ń sọ̀rọ̀ nípa flower vase fídíò tí mo post lánàá
o mọ itan ta sunflower kan sore yin tẹ́ ń tọrọ jẹ bí ẹ máa tọrọ kú tọmọtọmọ yín ni ọ̀run ò ní forí re rántí yín Sherry, do you know why I live a very private life? Let me tell you why I live a private life. Sori irú àwọn èèyàn bí Ìyábọ̀ Òjó tó ń tọrọ bára tó ń fọwọ́ gùn dìgbò orun mú tó ń borí burúkú kiri inú ayé Ìyábọ̀ Òjó sì nídìí donation ó nídìí àti tọrọ jẹ tó bá dé stage kan nílé ayé you want your security to be tight apart from ṣé Ìyábọ̀ tó lè rán àwọn èèyàn wá gba góòlù lọ́wọ́ wa láàrin Tom Jones Ìyábọ̀ Òjó tó rán àwọn èèyàn wá gba góòlù lọ́wọ́ wa láàrin Tom Jones ibo ni wọ́n ti lè connect ara wọn a rí àwọn aláìníṣẹ́ àwọn olórí burúkú tó ti sin òkú ọmọ bí Ìyábọ̀ Òjó tí gbogbo ọjọ́ connect all over the world. So when you get to a stage in life, you live a quiet life. Tó bá bú mi máa wá fún ẹ. Tó bá wá fún mi máa wá fún ẹ. Máa wá fún ẹ tó ní gbàgbé mi láyé tó máa fi jáde láyé. Tó bá wá fún mi ní wá fún ẹ. You don't understand? When you get to a stage in life, gbàgbé mo lè má bá ń ṣe social media mi ṣe gbé yín. Ìyábọ̀ olórí burúkú Ìyábọ̀ Òjó apamọ́lẹ́kún. Group of apàyàn blackmailers. Ẹ̀yin awáyé má ṣe rere. Ìwọ Ìyábọ̀ ìwọ ló ṣì ń fọ́ gùn dìgbò orun múnú ayé wa àtàwọn ọba ńlá níjọ́ tó bá ńlá wa bá mi kí bó ń ṣe Canada tó bá jẹ́ pé mo send Canada mi sí ọba ńlá ó máa gbé síta náà wọ́n á tètè mọ̀ pé mo máa ń travel ibẹ̀ náà bá ti bá wọlé gbogbo bọ́n ṣe wádìí mi tó wọn ọmọ kankan ọba ńlá forward kíní Canada ẹ̀ sí mi mo forward ẹ̀ wọ́n ló jalè wọ́n náà deport ẹ̀ wọ́n ló sì wà ní ó sì wà ní red list ní Canada. You don't understand? When she sent me that document, mi ò sọ fún pé èmi ò lè mọ bí mo ṣe jẹ́ tó bá súnmọ́ mi gan wàá rò pé mi jẹ́ nǹkan kan ni. You don't understand? Wàá rò pé mi ò jẹ́ nǹkan kan. Màá kọ̀ ra máa live life. Ọjọ́ tó lóun fẹ́ wọ economy. Mo bá jókòó sínú economy. Despite that pé mi kì í wọnú economy. Torí mi fẹ́ kó feel like pé mi fẹ́ kó feel inferior. Mi dẹ̀ fẹ́ kẹ́ expectation ẹ̀ high jù so mo ra jókòó mi àjọ jókòó economy ọjọ́ ẹ̀ lórí burúkú Ìyábọ̀ Òjó Ìyábọ̀ tẹ́ pé wọ́n fẹ́ gbé ẹ̀mí ẹ̀ sábùjá tán yọlé ọmọ ẹ̀ jáde kán tó ra promo ticket fún olórí burúkú awáyé má ṣe rere ṣé Ìyábọ̀ Òjó travel ṣé Ìyábọ̀ Òjó gbé fíìmù travel rí ni nígbà táwa ń travel mọdún Tílítì ti ń gbé fíìmù travel out Tílítì ti lọ ń ṣe film show ibo ni Ìyábọ̀ Òjó wà Ìyábọ̀ Òjó ní bára Ìyábọ̀ Òjó lè ọ̀lẹ Ìyábọ̀ Òjó ní blue film Ìyábọ̀ Òjó tí ò ní láárí Ìyábọ̀ Òjó táyé ti bàjẹ́ at times tí Ìyábọ̀ Òjó bá gbé story wá fún yín ó fẹ́ mọ̀ ṣé ẹ ní físà àwọn ìlú yìí ṣé ẹ ṣì ń wọbẹ̀ ṣé ẹ wọbẹ̀ Ìyábọ̀ Òjó fẹ́ mọ̀. ó ti yẹn ó fẹ́ mọ̀ and àwọn nǹkan tó lè fi ran rẹ lọ́wọ́ àwọn nǹkan tó lè fi ran rẹ lọ́wọ́ má ní ọ̀rẹ́ Yorùbá má jẹ́ kí Yorùbá mọ movement ẹ̀ má jẹ́ kán mọ movement ẹ̀ bí mo ṣe wà yìí tí n bá ń travel èmi àtọkọ mi ni kò sẹ́ni tó mọ movement wa tí n bá dẹ̀ wà lórí trip ó lè mọ̀ mo lè ṣe ojú mi lẹ̀ o ibi tó wáyé kí n ti pa ojú mi dé màá cover ojú mi ẹ̀ ní mọ̀ nǹkan kan visa kún bí rẹpẹtẹ and then travel you don't understand orí ń fọ́ ayé ẹ̀ ti bàjẹ́ torí pé kò mọ movement mi lẹ́sẹ̀ kò lè travel mọ́ ayé àwọn ti bàjẹ́ orí ọdún mélòó ni mo ti fún yín sìn àti 2019 orí pé mi proof kankan láti ìgbà tẹ́ ti gbó lórí burúkú Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé tó máa mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde àdàbí táìpò ti tọ́ lòun àti Ìyábọ̀ Òjó gbé wá lókun Ìyábọ̀ Òjó olè amúrọ̀bà ẹ wá wo àwọn tó ń pèèyàn lólè ẹ wá wo gbésí ayé wọn ok ń bọ̀ ẹjọ́ ẹ ṣe ń sọmọ. ń bọ̀ ẹjọ́ ẹ wá wo gbésí ayé àwọn olórí burúkú àwọn olóṣì àwọn olófo
ẹ wá wò olórí burúkú olè amrọba sórí àwọn ẹ̀dá kan wà láyé yìí àwọn ẹ̀dá tó gbọ́dọ̀ sá fún àwọn tó bá ní ọmọ àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní put pressure lọ́mọ wọn lórí wọ́n á dẹ̀ lọ máa tọrọ owó lọ́wọ́ ọmọ lọ́mọ sórí àwọn àgbàlagbà tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ ohun tó ń ṣe o wọ́n fẹ́ ká yí ọmọ lọ́mọ bàjẹ́ bíi ti tàwọn tó o bá ti ní ọmọ àgbàlagbà tọmọ ẹ ti dàgbà ọmọ ẹ níláárí ọmọ ò níláárí gẹ́gẹ́ bí àgbàlagbà ìwọ náà mẹ́sẹ̀ ẹ̀ síta 192b fìgbẹ́rẹ́lé ní níwáyé ti fìgbẹ́rẹ́lé náà lọ 191 Sokaway Estate Sokaway ní Agbọ́tikúyọ̀ Estate. nígbà àwọn èèyàn bí wọ́n mi ò kí ló kàn mí mi ò rí káàpù ẹnì kankan lọ mi ò rí nǹkan kan bí gbogbo yín bá ṣe. olè ó ti fẹnu bara wọ àwọn ọmọ ẹ̀jẹ̀ ó ti bá yé ọkọ ẹ̀jẹ̀ 32 years in marriage bí 31 years 32 tiẹ̀ ló wà sọ 33 in marriage tiẹ̀ ti 33 ló wà báyìí o yà ó ti ṣe 33 ló ń lọ yìí ìgbà tá a wà ní Oriental ló ṣe àyànjú ràn wá tí ò bá sí àwa kò lè wọ Oriental yẹn nítorí pé ó fẹ́ ṣe 30 years remembrance òkú marriage ẹ̀ ló ṣe wá sí party wa l'Oriental ìṣe pé ó wá sí Oriental wá bá a ṣe party o egbò wá sí Oriental fẹ́ ṣe party o sórí tọ̀ síbẹ̀ ọba ńlá kò lè níláárí tọ̀ síbẹ̀ ọba ńlá kò lè níláárí kò mọ̀nà dé Oriental kò lè bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ o owó orí pàwọ́ fẹ́ ṣe party ó wá fi remembrance òkú marriage ẹ̀ ó fi sí ọjọ́ kejì party wa thinking pé àwọn contact mi á wá á lè ya fọ́tò wọn pamọ́ á lè fi threaten mi máa fi gba ransom. ṣó ti yé yín ṣé concept yẹn ti yé yín Agbọ́tikúyọ̀ ló ń gbé o ẹ bèè pé kí ló wá ṣe l'Oriental kí ló wá ṣe ńbẹ̀ kí ló wá ṣe ló bá tún sọ òun lòun sanwó hòtẹ́ẹ̀lì òun fúnra òun ẹbí pé olórí burúkú ṣọ̀pọ̀ keku ẹ̀ òun àtolórí burúkú Àdìsá oníkun àgbè tó ti mọ sàárì àwọn ọmọ ẹ̀ ṣé èmi ni kí n ṣe 31 years òkú wedding ẹ̀ fún ẹ̀ meanwhile máa wo obìnrin olórí burúkú tó ń pè ní Elizabeth Adéọlá ọba ńlá yìí o kí ni achievement òun àtọkọ ẹ̀ tó fẹ́ ṣe 30 years of marriage there are some things in life kò kí ń ṣe gbogbo ìgbà nèèyàn celebrate kò kí ń ṣe gbogbo ọjọ́ nèèyàn celebrate nítorí pé ojoojúmọ́ ni celebration date ojoojúmọ́ ni kí ni celebration day òun ló fi jẹ́ pé kí ni ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa ṣiṣẹ́ kó lè là nínú ayé òun gbé l'Agbọ́tikúyọ̀ òun gbé nínú Sokaway ó wá mọ̀ọ́mọ̀ ṣàyànjú ràn wá sí party l'Oriental àwọn rádaràda olórí kúkú báyìí ló kó síbẹ̀ kò ráwọn èèyàn kó síbẹ̀ o ó ṣàfẹ́ mọ contact mi ó fẹ́ mọ àwọn èèyàn mi tí mo gbọ́n imagine mo ń gbé níbí báyìí kí wá fẹ́ ṣe birthday kí ni mo lọ sí Dubai àbí mo lọ Amẹ́ríkà kí ni mo ń bá kiri ṣé bẹ́ẹ̀ ni mo ń gbé tí tèmi ni mo ń sọ mi ìsọtẹlómi o mi ìsọtẹlómi tèmi mo ń sọ o. mo rán mi létí kí n gbé furniture yẹn tàbí tílẹ̀ bá mọ̀ ó dáa pé a máa move lọ sí ọ̀hún lọ́la kán lọ bẹ̀rẹ̀ furniture ti bí báyìí then week yìí ká máa lọ sí the other one kán lọ bẹ̀rẹ̀ furniture bẹ̀yẹn èmi nípa à ń ṣe opening wa in the next few days but nǹkan tó tún lè wá delay opening òun ni ibi tá à ń lọ ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́. èyí tó ní gbogbo láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ democracy tá a ti forí ṣe fọrùn ṣe èmi ò jèrè kankan rí nu. ó lè jèrè ta ló pè ẹ́ ìwọ tó jèrè ní Canada file 170 Sokaway Agbọ́tikúyọ̀ Sokaway ó lè jèrè ṣáwọn náà bí ẹ ó lè ẹ̀yin lẹ ń jẹ́ káwọn ìjọba kówó jẹ owó tó yẹ kán fi ṣe hospital ẹ̀yin lẹ ń jẹ́ kán máa nọ̀nà kùnà ó lè amrọ̀bà ojoojúmọ́ ni wọn kì í fún lówó olóṣì
olórí bí orí ẹbọ tójò ti pa olòṣì orí jìnrìnjìnrìn olè báwọn ṣe Facebook mi ṣì wà hàn nàbọ ti já wa àwọn olòṣì. File 162 Sokaway Estate lágbọ́ ti kú yọ. Everything about fìgbẹ́rẹ́ létọ̀ síbẹ̀ is about kó jèrè rí ṣé bẹ́ẹ̀ gbọ́ tó lóun ò jèrè lọ́dọ̀ mi rí òun ò gbowó lọ́dọ̀ mi amúrọ̀bà ó lè àsìkò Tinubu sàn mí àsìkò Buhari sàn mí àsìkò Goodluck sàn mí anybody tó bá tún wọlé election àsìkò wọn máa san èmi a ló gbọ́dọ̀ bá rú àwọn bá làwọn Ìyábọ̀ Òjó gbọ́dọ̀ bá wọn rìn sẹ èèyàn máa ní setback wọ́n sọ mi pé àwọn wà ńbẹ̀ wọ́n ní wìdé yẹ fún mi fáìlì wọn mo gbọ́. àwọn òde bínú sí torí Ọlọ́run gbé wa lókè Ọlọ́run ṣá. kí ló dé tó ṣe wá gbé fọ́tò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu síbẹ̀ ó mọ̀ pé bó ṣe gbé fọ́tò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bẹ̀ sí ní bú bàbá oníbàbá ó mọ̀ pé Honorable Yayi ló máa bí ẹ̀sìn pẹ́ǹsẹ̀ olè ọ̀fọ́n when are you going to open your chamber títì olè lọ́ba ńlá Ìyábọ̀ Òjó olè àwọn amírọ̀bà àwọn olè ó dìpọ́ọ̀tù ẹ láti Canada ó wá bẹ̀rẹ̀ sí pa ó jèrè ta ló ṣiṣẹ́ fún tó fẹ́ jèrè àwọn wo lọ mú ẹ tó fẹ́ jèrè ó ṣe máa porúkọ àwọn ọmọ ẹ kó jèrè wọn bàbá Tinubu tó ń pariwo pé ó jèrè ẹ rí ìyá Mọ́gàjí ó ṣiṣẹ́ tó dálẹ̀ fún ìyàwó ẹ̀ ìyá Olúrẹ̀mí Tinubu ó ṣiṣẹ́ tó dálẹ̀ fún òun ló ṣe rí wípé ọ̀nà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lọ sìnrìnrìn olè amúrọ̀bà olè fìgbẹ́rẹ́lé tọ̀ síbẹ̀ yàgbẹ́ sábọ̀ fagbọ́ ti kú yọ oúnjẹ áfíkàn fagége olòṣì olè. ìwà Ọlọ́run gbé ó ń ṣèyanu Ọlọ́run kí mo. olè ní ẹ olè lọ́wọ́ ṣẹ́ṣe. Ọlọ́run ṣèyanu. ẹ sọ pé ọba ńlá olè lọ́wọ́ ṣẹ́ṣe sórí tó bá rí ẹni tó wà hard working tó mọ iṣẹ́ ṣe kò kí ẹ iye nǹkan tó bá bàjẹ́ ó bìrì pé tó wáyé pé èèyàn méjì péré ló kù kí èèyàn méjì yẹn mọṣẹ́ ṣe sórí gbogbo yín tẹ̀ bá mọṣẹ́ ṣe tẹ̀ bá wà ní sàkání ẹ̀ ìgbẹ́nilé igbó ni igbó rere sórí Trump fọ́mátì tí Nigerians máa ń lò during election ló lò fún wọn ló fi win election tó wọ̀ yìí ó bá wọn há oúnjẹ ó bá wọn ṣe gbogbo ẹ̀ ó wọlé tán báyìí because that is the only way tó lè fi sanitize America sórí Nàìjíríà tá bá ń sọ pé olóṣèlú olè àwọn wo ló ń gbowó yẹn tó bá léèyàn kan kówó jẹ lẹ́nìí ẹ lọ túdi àwọn tó kówó jẹ yẹn àwọn tó dá nìkan gba owó yẹn lọ́wọ́ ẹ̀ sórí gbogbo èmi làwọn Ìyábọ̀ àwọn ọba ńlá ogbó àwọn aṣábíkiri yẹn mi ò lè bá wọn ṣe láyé mi ìdẹ̀fẹ́ rí wọn táyé máa fi tán sórí tó bá jẹ́ business tycoon wà á understand Trump ò kí ẹ̀ kókòyàn márùn péré nílùú yẹn l'Amẹ́ríkà yẹn ṣùgbọ́n márùn yẹn ó fẹ́ kí brain wọn ṣiṣẹ́ ó fẹ́ kí brain wọn kó ṣe ìfọ́sọ́mi dayọ̀ òyìnbó bami Trump fẹ́ kí àwọn márùn yẹn ẹ rò pé Trump kí ẹ oúnjẹ ti bàjẹ́ o fruit ti bàjẹ́ tí Trump bá rí tó yẹ pé ojú kò ká Trump mọ́ ó lè ṣa gbogbo ará Amẹ́ríkà kó dẹ̀ delete ọpọlọ wọn bóyá wà yẹn lẹ́yìn deportation Trump sì máa force àwọn èèyàn because ó wò ó pé òun fẹ́ ṣe election ẹ̀yin gba ráìsì àtọbẹ̀ òun fẹ́ ṣe election ẹ̀yin gba ráìsì àtọbẹ̀ ẹ̀yin gba ráìsì you know I've never discussed this thing tá bá ní àwọn olóṣèlú olè ni wọ́n olè tán ń jà olè táwọn èèyàn náà ń jà àwọn olóńgbà lọ́wọ́ wọn imagine kí olórí burúkú ọba ńlá yìí
kó máa pariwo òun ò jèrè yín rí òun ò jẹun yín rí òun ò ṣe kinní kan rí ṣé dandan ni ṣé bó bímọ títí ẹ energy tí ọba ńlá energy tí Ìyábọ̀ Òjó aṣabikiri ẹwọ energy tẹ Sábọ̀dù máa fi ń búlì àwọn èèyàn tí Sábọ̀dù bá lo energy yẹn lórí àwọn ọmọ ẹ ṣáwọn ọmọ Sábọ̀dù ò ní ṣoríire. How can you now leave your own children at home and be bullying other people's children to forcefully collect ransom from them? Does this speak sense? Bọ̀dá Àṣàkẹ́ lẹ́ ń pe Trump ní ìléwà yín tí. Kí ni Yẹ́sọ̀ bí Trump nínú bí? Trump wò wípé ẹ̀yin gba rìbá fẹ́ election. Ẹ̀yin gba ráìsì àtọbẹ̀. Ilé kòkó ń tagbe gbogbo yín. Now, Trump wants to raise independent personalities in America, which is the best for any country. You don't understand? Woru Nigeria wa yìí, a lot of things are going on. Tó jẹ́ wípé wọ́n fi ń ṣàwo, wọ́n fi ń ṣe àwara. Imagine eléyà jáde, òun ò gbowó ẹ̀rí, òun ò jẹ. Ṣé dandan ni kò jèrè ọmọ lọ́mọ àwọn ọmọ tiẹ̀ ń kọ́? Ṣé ìwọ ló rán Tinubu lọ sí school? So kílé tó fẹ́ jèrè Tinubu? Ṣé ìwọ ló rán Lizzy Anjorin lọ school? Kílé tó fẹ́ jèrè Lizzy? If I'm not making sense, ẹ jẹ́ kí n mọ̀. There is no how Nigeria can move forward if people like this alátẹnujẹ ìjọba ìpọ́njú are still expecting money from the politicians. Odijọ́ tí àwọn politicians bá kówó dé tá bá sọ pé we don't want. Tán bá gbé gàrí dé ẹlòmíà ni ẹ nǹkan tó jẹ́ pé kò sí tọ́mọ òun máa jẹ látànà kò sí nǹkan tọ́mọ ẹ máa jẹ látànà. Ṣé tó lóṣèlú ò bá dẹnu ọ̀nà ẹ ò ní rí nǹkan jẹ? Kò sí nǹkan tọ́mọ ẹ máa jẹ látànà wàá gba kọ́ọ̀pù gàrí kan kò wá ní sí nǹkan tọ́mọ ẹ máa jẹ títí ayé wọn. Uncle T America ẹ worú èyí olórí burúkú òun bímọ 3 òun bímọ 4 kò sí nǹkan táwọn ọmọ òun máa jẹ olórí burúkú tó ń tọrọ bára tán fi ìṣẹ̀dá ẹ̀ àwáyé má ṣe rere tí ò rí ayé gbé ó ń sọ̀rọ̀ nípa flower vase ṣé kò funny ẹ lọ wo life àwọn blackmailer social media yìí ẹ lọ wo life àwọn blackmailer àwọn Ìyábọ̀ Òjó àti gbogbo group Ìyábọ̀ Òjó ẹ lọ wo life wọn ẹ bá lọ wo life wọn ọ̀rọ̀ mi á yé yín you don't understand ṣẹ́rí ìjọ tá bá máa ní ìjọba gbogbo àwọn bá láì ló sì máa ṣẹ̀wọ̀n gbére pẹ̀lú àwọn Ìyábọ̀ Òjó ẹ lọ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí ẹ rò pa máa bá lọ báyìí ìjọba alákìsà tó bá ṣẹlẹ̀ òun ò jèrè ẹrí o òun ò gbà kọ́bọ̀ mo mọ̀ ẹrí wọ́n ló rán mi ní school who you help who you work for o fẹ́ gbowó lọ́wọ́ mi o rí nǹkan tí mo fi ń pa owó ni ìwọ náà jáde kán fún àwọn ọmọ ẹ ṣe pé náà wọ́n forí àwọn ọmọ ẹgbẹ́ pé ìwọ ò lè gbá àwọn ọmọ tiẹ̀ pamọ́ kán máa ṣe pé fọ́tà mi ọ̀tọ̀ táwọn ọmọ mi kò wá expect kí n wá kówó fún ẹ níbo kò jọ èmi àtàwọn ọmọ mi tájọ́ ń pawó yẹn lájọ́ máa enjoy ayé ara wa èmi àti àwọn ọmọ mi tẹ́ ń búlì yẹn lọ bèèrè mi o ò lè pè mí kí n gbé aago mọ́ ṣá o ò lè pè mí kí n gbé aago mọ́ èmi kọ́ ìwọ sápamọ́ wọ́n ń fà mí lọ́tún lọ́sì mo bímọ tán Ọlọ́run ni ò pa mí Ọlọ́run ni ò fẹ́ mímí lé Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ àti Dọ̀kásì tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tí ìyá Dọ̀kásì máa mọ sàárì Dọ̀kásì Òjó kò sápamọ́ ó wá ń pè mí alódijọ́ tá bá rí ìjọba tó bá máa ra sim card tó máa bẹ̀ sí ní tẹ́bọ̀ wá lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà àwọn èèyàn parapọ̀ more than 2 million wọ́n ṣépè fún yàn ó wá ń sọ fẹ́ni yẹn pé ò jẹ́nu owó ẹ̀ Ògún ló máa pa ẹ́ tọmọtọmọ ẹ̀. Ògún ló máa fi ẹ̀jẹ̀ wẹ̀ tọmọtọmọ ẹ̀. Wọ́n búlì mi wọ́n búlì àwọn ọmọ mi wọ́n búlì business mi ó wá bá mi kémi fún ẹ lówó Ògún ló máa fẹ́ jẹ́wẹ̀ tọmọtọmọ ẹ̀ bó ṣe tí ń rò lọ́kàn ẹ̀ pé kí n fún ẹ lówó Ògún á fẹ́ jẹ́wẹ̀ tọmọtọmọ ẹ̀
ìwọ gbọ́mọ tiẹ̀ pamọ́ ìwọ lọ sá pamọ́ ìgbà tẹ́mi ò sùn ìwọ ń sùn ó mọ yáwàsí tí mo fi ń ṣe show ni nínú 365 days ó mọ iye kílò ẹ̀jẹ̀ tí mo fi ń rojọ́ pàdé ó mọ ìwọ ò lè rojọ́ èmi kémi wá fún ẹ lówó mo wo fídíò ìyá kan ó ń ṣe conductor ó ń ṣe driver mo wo woman yẹn báyìí kódà pé mo share fídíò yẹn gan ẹ jẹ́ kí n play tọ́ba ńlá tán ẹ wo woman yẹn irú àwọn tí mo lè fún woman yẹn lẹ́ni amount ẹ jẹ́ n play lè tán mo gbọ́ mo lè fún woman yẹn lẹ́ni amount yàtọ̀ sáwọn olórí burúkú tó ń búlì àwọn èèyàn tó ń gbowó ó dá pé mo fẹ́ kẹ́ wo fídíò woman yẹn I think ẹ wo fídíò woman yẹn obìnrin òun ni mo ń sọ fún yín pé there is dignity in labour ẹ wo woman yìí ẹ wo fídíò woman tó fẹ́ fi hàn yín ẹ wo ọjọ́ orí ẹ wo èdè tó ń sọ lẹ́nu she can decide to become a blackmailer on Facebook on TikTok but no ẹ wo iṣẹ́ tó ń ṣe ẹ wo. So by the police station enjoy so the next step that take ẹ máa wọ ẹjọ́. Kí ló kọ yín, madam? Victoria Ọlájídé. Kí ló dá ẹyẹ àti ẹ̀pọ̀? Iṣẹ́ mọ́tò ni mo ṣe. Ẹ̀yin wa mọ́tò ni àná. Mo ń wà nígbà míì máa ń ṣe kọ̀ńdọ́tọ̀. So kọ̀ńdọ́tọ̀ mo ṣe ní ọjọ́ yẹn lọ́jọ́ Monday tó lọ. So mo dẹ̀ ṣe dé iná tí ń pè Abraham Adesanya. Mo yẹ débi 200 ni mo máa ń san fún ọ fún owó security. Gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ blackmail lórí social media ikú oró lẹ máa kú àti tó ń gbé Nàìjíríà nínú yín àti tó ń gbé lókè òkun nínú yín ikú oró lẹ máa kú tọmọtọmọ yín ikú jálajàla ikú òṣì ikú gbóná ikú àìtọ́jọ́ ikú àìtóṣù ló máa mú gbogbo yín lọ tọmọtọmọ yín gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ blackmailing lórí cyberspace ilé ọ̀gẹ́rẹ́ agbábọ̀dé fún yín agbábọ̀dé fáwọn ọmọ yín ẹ wo woman yìí obìnrin ẹ wo ẹ̀jẹ̀ ibẹ̀ làwọn olórí burúkú kan náà ti sọ pé àwọn lọ́mọ single mother làwọn ìtorí ẹ̀ làwọn ṣe ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ àwọn olórí burúkú àjókòó sórí social media wọ́n á máa ṣọ́gbé sí ayé aláyé ẹ wo woman yìí she can decide to be a blackmailer but nígbà tí mo wo fídíò yẹn ẹ máa gbọ́. Tí bá lòdì kan tí bá fún àwọn onílòdì náà máa ń gbà lọ́wọ́ mi so mo lè ṣe fóònù ní 200 naira wá sọ pé owó kí n pé 500 lówó wọn owó pé 200 ni mo sọ pé gbà ó lò ó bẹ̀rẹ̀ sí 1B pé 200 lèmi máa san 1000 ṣe fún 200 oṣù rẹ̀ tí mo ṣe wúyẹ fún mi lẹ́sẹ̀ láyà mi kò lè ní kó máa ràn mí kó. Ọlọ́run arú ọlárú àwọn obìnrin yìí tó sì ń ṣiṣẹ́ á jẹ́ kí gbogbo yín tẹ́ ẹ jókòó sórí cyberspace tẹ́ ẹ ṣiṣẹ́ blackmail á jẹ́ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ tọmọtọmọ yín ikú gbóná ikú oró ló máa pa gbogbo ẹ̀yin blackmailers tẹ́ wà lórí cyberspace gbogbo yín tó jẹ́ pé ẹ máa gbé àtùpà ẹ máa wádìí àwọn èèyàn tí ò wá fún yín nítorí pé ẹ fẹ́ gba monetization yẹn ẹ fi wo cancer ẹ fi wo AIDS ẹ fi wo HIV àwọn ọmọ yẹn ara rẹ̀ kú lójú ẹ̀mí. I watched this video look at a woman ó ṣe driver ó tún ṣe conductor obìnrin ẹ wọjọ́ orí ẹ wá wo lórí burúkú ọ̀dùnkún mọ́ṣúárì ẹ wo èjì ẹ̀ sí woman yìí ẹ rí i pé kábàyàn láyé jẹ́ is a choice àbímọ́ ni ò kì í ṣe pé kò síṣẹ́ Nàìjíríà wo if this woman ó ti bímọ o wọ́n tún nà án pẹ̀lú bó ṣe ń ṣe conductor wọ́n nà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nílùú òyìnbó ṣé kì í ṣe bus driver ẹ̀yin obìnrin ṣé kì í ṣe bus driver ṣé kì í ṣe truck driver olórí burúkú yín ẹ jókòó ẹ máa tẹ̀lé àwọn blackmailers ẹ máa bá àwọn èèyàn tí ò ṣẹ̀yìn ẹ máa bá wọn lórúkọ jẹ́ torí pé ẹ fẹ́ fipá gbowó ọ̀run á há lẹ́tà ikú òjijì lẹ́yìn lọ́wọ́ tọmọ yín
gbogbo ẹ̀yin blackmailers ẹ̀yin tẹ́ máa ń lọ fún àwọn ọmọ ọlọ́mọ tẹ́ máa ń lọ ń ṣe ìkà fún àwọn ọmọ ọlọ́mọ ẹ wo woman yẹ wo. àwọn dáadáa pé àwọn èèyàn tó máa bá wa dá sí wọ́n máa bá wa dá sí gbogbo ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa rẹ̀ tó ẹ̀sìn pé obìnrin ni mí àti mo bá fún wọn òun náà máa ń gbà lọ́wọ́ mi àwọn míì dé. gbogbo ẹ̀yin tẹ́ máa ń dá owó òfò fún àwọn blackmailers ọwọ́ tẹ́ fi ń dá owó yẹn tẹ́ máa fi gbé àwọn ọmọ yín sin ṣẹ́ ti rí kò síṣẹ́ nàìjíríà kò síṣẹ́ nàìjíríà iṣẹ́ kí leléyìí ṣe yìí iṣẹ́ kí leléyìí ṣe àbí ṣóbìnrin yóò fún àjù Ìyábọ̀ Òjó lọ ṣóbìnrin yóò strong jù Ìyábọ̀ Òjó lọ ṣóbìnrin yóò lọ́pọlọ jù Ìyábọ̀ Òjó lọ kí ni excuse aṣabikiri kí ni excuse òkú ọ̀dùnkún mọ́ṣúárì kí ni excuse dọ̀kásì olórí burúkú tó ti ṣòfò ọmọ tó ti ṣòfò ẹ̀mí Tádébísí ìyá ẹ̀ tó ti mọ sáré gbogbo ọmọ tó ta rẹ̀ jáde kí ni excuse wọn rè kò sí iṣẹ́ nàìjíríà ẹ wo woman ẹ wo ẹ wo ẹ wo. àwọn èèyàn tó máa bá wa dá sí wọ́n máa bá wa dá sí gbogbo ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa rẹ̀ tó ẹ̀sìn pé obìnrin ni mí àti mo bá fún wọn òun náà máa ń gbà lọ́wọ́ mi àwọn míì lè pariwo wá pariwo yẹn wọ́n máa padà ní ẹ̀wọ̀ ìyá rẹ̀ lẹ́jọ́ kó máa bá tiẹ̀ lọ tó ìbẹ̀rẹ̀ sí náà níjọ́ yẹn kì í bẹ̀ ṣe fídíò ẹ̀ ní ìṣe gbòòrò. wọ́n lè fẹ́ kí lè fẹ́. ọ̀dà ṣe fún mi mo fi àlàyé rẹ̀. ẹ wo ọmọ kékeré tó nà ẹ wo ọmọ kékeré tó nà ẹ wo ọmọ kékeré tó nà ìyẹn olórí burúkú ẹ lè ṣiṣẹ́ wá jókòó sórí social media Akpereke is my job ó ń ba image ara ẹ jẹ́ ó ń ba ìgbésí ayé ara ẹ jẹ́ Amebo is my business Akpereke ìwọ tó ti bà tara ẹ jẹ́ gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wà lórí TikTok àánú yín ṣe mí èmi ṣọlọ́run o admit pé òun ṣàkórókò tó bá jẹ́ pé o ní orí ọ̀fẹ́ láti bọ́ sí ibi tí ayé wà torí inú òkùnkùn ayé ló wà ló ṣe admit pé òun ṣàkórókò inú òkùnkùn ayé tó bá dénú mọ́lé ayé tó bá fún ẹ ní picture wàá gbóògùn jẹ fún pé o identify rẹ pé òun ṣàkórókò wàá gbé ògùn jẹ fún pé o lè lọ ṣiṣẹ́ òun blackmail àwọn èèyàn guys ó dọ̀la ẹja lọ ṣe fàájì mo kàn fi kíní woman yìí ni o ẹ wò. láti jọ ní ṣiṣẹ́. bá máa fún yàn ní nǹkan mo lè fún woman yìí torí bó ṣe wà yìí woman yìí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ló máa jẹ́yàn obìnrin tẹ̀ ń wò yìí kí gbogbo àwọn ọmọ ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ọmọ ẹ ló máa mèkẹ́ ọmọ tẹ̀ ń wò yìí woman tẹ̀ ń wò yìí ẹ sọ fún pé mo ní kó lọ fọkàn ẹ balẹ̀ irú eléyìí kò sí iye tí mi ò lè fi bá ṣeré torí pé mi ò support donation bọ́jọ́ tí n bá ń drive àbí tí driver mi ń drive màá máa fojú wo woman ọjọ́ tí n bá ti rí woman mo ti rí kó lóun sọ òun máa wá sọ́nà Abraham Adesanya bó ṣe wà yìí màá lọ fún ní nǹkan fún rárá mi nídàkọ́ńkọ́ màá fi bless ẹ̀ tó bá dọ̀la kó rán mi létí kán bá wa lọ wọn ló máa wá sí Abraham Adesanya àwọn òfin yàn gba donation bí but anybody tó bá fẹ́ bless ẹ̀ a lè wá lọ irú àwọn tá à ń sọ rè kò kì í ṣàwọn ẹnu ìṣó àwọn ọmọ mi ẹ̀gá bí síkírìtì àwọn olórí burúkú alákìísà olórí burúkú Ìyábọ̀ Òjó awáyé má ṣe rere ẹni òfò ẹni èpè ẹni àdánù ẹni ẹ̀sín